Otasansan rédíò and TV. Lórí ọ̀rọ̀ Cbex náà ni ẹ rí i pé lórí ètò tí mo ṣe ní àná, ẹ̀yin tẹ́ bá ń fọ́lọ̀ wa lórí ìkànnì yìí, mo ní ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn téèyàn ò fojú sí lára wípé wọ́n lè kówó sórí Cbex, òun ló jẹ́ pé wọ́n fọ̀ sí victim, òun ni wọ́n kówó sí i. Àwọn kan ò gbà mí gbọ́ nígbà tí mo sọ bẹ́ẹ̀ lórí ètò lánàá, mo ní àwọn tẹ́ ẹ̀ fojú sí, tẹ́ ẹ̀ fọkàn sí, tó jẹ́ pé ẹ lè gbẹ̀rí wọn jẹ́ pé mo jẹ́rìí lágbájá kò lè ṣerú ẹ̀, kò lè kówó lé. Ọ̀pọ̀lọpọ̀ àwọn tẹ́ ẹ̀ ń jẹ́rìí yẹn òun ló jẹ́ pé wọ́n kówó lé tí owó wọn bá lọ. Ṣé èèyàn lè believe, ṣé èèyàn lè gbàgbọ́ pé gbajúmọ̀ olórin tọ́lọ́n ti gbà fún, tọ́lọ́n ti kẹ́, tá a bá ń sọ wípé Ọlọ́run kẹ́ èèyàn nídìí iṣẹ́ téèyàn yàn láàyò, á dárúkọ gbajúgbajà olórin fuji Taye Currency, bàbá ọ̀nàrẹ́bù, bàbá lọ́yà tí òun náà tó ń jẹ nínú ìjọba. Ṣé SA nǹkan náà fún ni, SA to the governor? Ṣé èèyàn wá lè gbàgbọ́ tí ìbáṣepọ̀ fẹnu ara rẹ̀ sọ pé òun náà pàdánù owó tó tó 10 million naira, mílíọ̀nù mẹ́wàá owó náírà sí orí Cbex? Ṣé rí pé ọ̀rọ̀ tí mo sọ lánàá rí bẹ́ẹ̀? Ìgbà tí Taye Currency tó fẹnu ara rẹ̀ sọ pé 10 million naira ni òun fi dókòwò sórí àtẹ ìdókòwò orí ẹ̀rọ ayélujára Cbex tí òun sì pàdánù rẹ̀. Ṣé rí pé èèyàn ò lè gbàgbọ́, yóò ṣòro láti gbàgbọ́ àgbà tó fẹnu ara rẹ̀ sọ. Kí wá ní èrò àti ìwòye tí àwọn èèyàn ń sọ lórí Taye Currency bó ṣe fẹnu ara rẹ̀ sọ jáde wípé 10 million naira ni lòun pàdánù sí orí ìdókòwò Cbex? Ẹ jẹ́ kí n mú táwọn èèyàn ń sọ, táwọn èèyàn ń wí, ẹ jẹ́ kí n mú wá fún yín. Ṣùgbọ́n kí n tó mú wá, lára nǹkan tá a fẹ́ mẹ́nubà ó ní ọ̀rọ̀ ìṣẹ̀lẹ̀ ìjínigbé eléyìí tí ó wáyé ní ìpínlẹ̀ Ẹdó kọ́ ni wọ́n pè ní ojú ọ̀nà Benin sí Ọ̀rẹ́, tí àwọn ajínigbé gbowó tí wọ́n ti ṣe ìkọlù sí àwọn akẹ́kọ̀ọ́ tí wọ́n ń lọ fún ètò ìpàdé àjíǹde ní iléèwé Babcock tó wà ní ìpínlẹ̀ Ògùn, kó tó di pé àwọn agbébọn ajínigbé gbowó, kó tó di pé wọ́n dá wọn dúró tí wọ́n sì jí àwọn ọmọ akẹ́kọ̀ọ́ yìí gbé. Kódà a gbọ́ pé ọta àbọn ọba àwọn kan nínú àwọn akẹ́kọ̀ọ́ yẹn lásìkò tí wọ́n ń gbìyànjú láti sá lọ mọ́ àwọn ajínigbé yìí lọ́wọ́. Àwọn kan ti wà ní ilé ìwòsàn tí wọ́n ń gba ìtọ́jú lọ́wọ́, wọn ò tí ì rí àwọn kan dàsìkò yìí. Bẹ́ẹ̀ àwọn ajínigbé yìí wọ́n rí àwọn kan jí gbé lọ tí wọ́n sì fòun léde tí wọ́n ti ń béèrè mílíọ̀nù 15 náírà. Ṣé rí i pé ó lágbára lórílẹ̀‐èdè yìí? Kọ́bẹ̀ Èdùmàrè kó jọ̀ọ́ kó máa ṣọ́ wa, kó máa fi ṣọ́ ẹ̀ ṣọ́ wa, kó gbà wá, kó bá ní dẹ́kun ìjínigbé gbowó, ìjínipa lórílẹ̀‐èdè yìí. Màá mú ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn ohun tó ṣẹlẹ̀ gan ní pàtó, bí àwọn akẹ́kọ̀ọ́ yìí bí wọ́n ṣe kó sọ́wọ́ àwọn ajínigbé yìí, màá mú wá fún yín. Ṣùgbọ́n ẹ ti kọ́kọ́ mú fídíò Taye Currency, ẹ ti kọ́kọ́ mú fídíò Taye Currency bó ṣe fi ẹnu ara rẹ̀ sọ
pé 10 million naira ni lòún pàdánù sídìí Cbex. ẹ jẹ́ mú wá fún yín kí mi àti yín ká jọ gbọ́. mo bá lè lò owó tí ti ná pamọ́ àkọ́dé tó rẹ̀ sí i. mo bá lè lò owó tí ti ná pamọ́ àkọ́dé tó rẹ̀ láyé mi lówó ti tẹ̀lé mi yọ pé mi ò sanwó ìṣọ́ra sí i. mo bá sáré lọ bá April 1st níbo láyé mi lówó ti tẹ̀lé mi yọ pé mi ò àkọ́dé tó rẹ̀ sí i. April 1st níbo kọ́tà mi náà ọ̀dọ̀ gbogbo ẹ̀yin sá kó mi lọ́bẹ̀ ẹ̀yin sọ̀rọ̀ ilé ló bá já sí i. Gbogbo ẹ̀yin sá kó mi lọ́bẹ̀ ẹ̀yin sọ̀rọ̀ ilé fún London àlọ́bà àtúnláàtì àtúwọ̀láwùbà ẹ̀ bá kú lé ẹ̀yin sọ̀rọ̀ ilé fún London àlọ́bà àtúnláàtì àtúwọ̀láwùbà ẹ̀ bá kú lé ẹ̀yin sọ̀rọ̀ ilé ẹ̀kọ́ mi lọ sínú síbẹ̀. mo lérò pé ẹ̀yin náà ti gbọ́ ẹ ti gbọ́ ohun tí Táyé Adébísí Taye Currency ẹ ti gbọ́ ohun tó sọ ẹ ti gbọ́ ohun tó wí. ẹ wá jẹ́ kí n mú èrò àti òye àwọn èèyàn lórí ọ̀rọ̀ Taye Currency ẹ jẹ́ kí n mú wá fún yín kémi àti yín ká jọ gbọ́n táwọn èèyàn sọ. Honourable Nurain Olúṣèyí Moronfolu àwọn ní why causing them. Can't you use your brain to know that it is not a good deal? Don't you remember MMM? Why do you want to deposit 10k to get 30k? Àfàgò kó ẹyin àparò ohun ojú wa lójú rí ńlọrọ̀ rẹ̀. Dayo Adeleke àwọn ní Taye Currency needs to curse himself first for being greedy. It is greediness. Adeleye Lawrence àwọn ní you are chief. How can you invest 10? You are a thief. How can you invest 10 million naira in Ponzi scheme? Abiola Rasheed àwọn ní Taye Cbex. You are a greedy man. You don't know the April 1st that they introduce it to you means April Fool and you fool yourself. Ọlárẹ̀wájú Síkírù àwọn ní I am sure majority of his band boys will be laughing and mocking behind his back if he had given half of that amount to them to share among themselves. They will appreciate it. Daniel Baderin àwọn ní his cause will be of no effect because he was not forced to invest. He had the right to reject the idea, but greediness blindfolded and blocked his brain from reasoning and learning from the past. Adéyínká Ajínifujà àwọn ní your cause is inconsequential and of no effect on those introduced you to Cbex. If you are a default Muslim, you would not have done it. Your greediness finish you. Princess Bola Adebari àwọn ní I don't mind. I don't understand why some people made the decision to start abusing and insulting people who just lost their money, knowing that this situation sometimes lead some people into depression that can make them to commit suicide. Ọlátúnjí Ògúnbọ́nà àwọn ní age does not determine wisdom. It is only God that always gives to those who beg for it. Tolú Àtilọ́lá àwọn ní Taye Currency ti di Taye Cbex. Adéṣiyàn Kọ́láwọlé wọ́n ní na where money come from na where the money go back. Àjàyí Gbọ́láhàn wọ́n ní why only bad ugly abusive words ìgbéraga jìbìtì tẹ́tẹ́ ronú ẹ̀ wò àwọn ọ̀sọ́jù báyìí lọ. Tajudeen Ọlásùnkànmí àwọn ní at your age you still played go-go
same on you. Gẹ́gẹ́ bí èrò àti ìwòye àwọn èèyàn tí wọ́n fi ń ṣọwọ́ sí wa lórí ọ̀rọ̀ Taye Adébísí Currency lórí Cbex òun nìyẹn. Bí Taye Currency sì sọ wípé òun gangan lára o 10 million naira ìlò ń kó sí orí Cbex tóun sì pàdánù rẹ̀, tó bẹ̀rẹ̀ sí fún àwọn tí wọ́n fi tó létí tí wọ́n sọ fún un pé kó ṣe Cbex, tó bẹ̀rẹ̀ sí gbé wọn ṣépè. Kí lèrò àti òye ti yín? Ẹ fi ṣọwọ́ sí wa láàyè kọ́mẹ̀ nísàlẹ̀ fídíò yìí, á kà á sì gbé yẹ̀wò. Ẹ ṣé bẹ́ẹ̀ ṣe ń wò wá, ìyẹn ní abala tibẹ̀ yẹn. Ẹ wá jẹ́ kí n mú ohun tí ìròyìn kọ, tí ìròyìn gbé nípa ìṣẹ̀lẹ̀ ìjínigbé léyìí tó wáyé ní ìpínlẹ̀ Edo, tí àwọn ajínigbé tí wọ́n ti ṣe ìkọlù sí àwọn akẹ́kọ̀ọ́ tí wọ́n ń lọ fún ìpàdé àjíǹde ní ìpínlẹ̀ Ògùn, kó tó di wípé àwọn ajínigbé wọ́n ṣe ìkọlù sí wọn tí wọ́n sì jí àwọn kan gbé sá lọ nínú àwọn akẹ́kọ̀ọ́ yìí, tí àwọn míín sì fara gba ọta àbọn nínú àwọn akẹ́kọ̀ọ́ yẹn. Ẹ jẹ́ kí n mú ròyìn yẹn wá fún yín ká jọ gbọ́ láti bẹ̀rẹ̀ títí dé parí kó lè bá yé wa. Gẹ́gẹ́ bí ìròyìn ṣe gbé, wọ́n ní àwọn afurasí darandaran ni a gbọ́ pé wọ́n ti jí akẹ́kọ̀ọ́ ilé ẹ̀kọ́ gíga ìpínlẹ̀ Rivers, ìyẹn Rivers State University, àti ilé ẹ̀kọ́ gíga olùkọ́ni Ignatius Anjo University of Education gbé lọ́nà márosẹ̀ Benin Ọ̀rẹ́ lọ́jọ́rú. Àwọn akẹ́kọ̀ọ́ ọ̀hún ní a gbọ́ pé ilé ẹ̀kọ́ gíga fásitì Babcock University nípínlẹ̀ Ògùn làwọn akẹ́kọ̀ọ́ náà tí wọ́n jẹ́ ọmọ ìjọ Seventh Day Adventist ń lọ fún ìpàdé ọdún àjíǹde tí wọ́n fi bọ́ sọ́wọ́ àwọn ajínigbé. Ṣàdédé ni a gbọ́ pé àwọn afurasí darandaran náà bẹ̀rẹ̀ sí ní yìnbọn sí bọ́ọ̀sì táwọn akẹ́kọ̀ọ́ náà wà nínú rẹ̀ láti dẹ́rù bà wọ́n. Báyìí ni ọkọ̀ náà dúró, tọ́rọ̀ sì di bóòlọ yami. Méjì nínú àwọn akẹ́kọ̀ọ́ náà ló fara gba ọta àbọn níbi tí wọ́n ti ń sá lọ. Ọ̀pọ̀ nínú àwọn akẹ́kọ̀ọ́ náà sá wọnú igbó lọ nígbà tí awakọ̀ náà mórí bọ́. Ọ̀kan lára àwọn akẹ́kọ̀ọ́ méjì tó fara gba ọta la gbọ́ pé ó wà lẹ́sẹ̀ kan ayé ẹsẹ̀ kan ọ̀run báyìí nílé ìwòsàn níbi tó ti ń gba ìtọ́jú pàjáwìrì láti yọ ọta àbọn tó wà lára rẹ̀. Ọ̀pọ̀ àwọn akẹ́kọ̀ọ́ náà làwọn ẹbí wọn sì ń wá báyìí láti ìgbà tí ìṣẹ̀lẹ̀ náà ti ṣẹlẹ̀. Àwọn ajínigbé ọ̀hún ló ti wá ń béèrè fún mílíọ̀nù 15 náírà fún owó ìtúsílẹ̀ àwọn akẹ́kọ̀ọ́ 10 tó wà lákàtà wọn báyìí. Ìṣẹ̀lẹ̀ ìjínigbé ó ti wọ́pọ̀ jù lójú ọ̀nà yìí o, àfikọ́ bíi Èdùmàrè kó máa fi sọ̀rọ̀ sọ wa. Òun náà lẹ gbọ́ tí àmúwá fún yín yẹn, kọ́ bíi Èdùmàrè kó máa fi sọ̀rọ̀ sọ wa, kó máa dáàbò rẹ̀ bò wá, kó má jẹ́ kí arìnà ń sí. Kí wá ní èrò àti ìwòye àwọn èèyàn lórí ìṣẹ̀lẹ̀ yẹn? Tajudeen Ibrahim, àwọn ní our government is slack, they did not know what to do. Azeez Adéwálé, àwọn ní a gbọ́ ìgbà tí Buhari wà ní ìjọba, kí ló tún ṣe ìjọba ọmọ Yorùbá báyìí? Kí Ọlọ́run máa fi ìṣọ́ rẹ̀ ṣọ́ wa àti àwọn ọmọ wa o. Gbogbo èyí kò sí nígbà ìjọba olóríire Goodluck Ebele Jonathan. Agboola Ọlátòkẹ́, àwọn ní afurasí ni àbí ọ̀daràn, àbí irú Nàìjíríà wo gan la wà báyìí? Fúlàní ṣe wá ń dà wá láàmú nílẹ̀ Yorùbá, ó lágbára o. Ọláyíwọlá Ọláníyì Adékúnlé, àwọn ní please let's equip ourselves with these security tips. Your safety is your priority. Nowhere is safe again in Nigeria. Let's secure our life. Gẹ́gẹ́ bí Ọláyíwọlá Adékúnlé ni wọ́n sọ tí wọ́n nìyẹn. Adébísí Adélẹ́yẹ, wọ́n ní ẹ jọ̀wọ́ ṣe ni orílẹ̀-èdè ń jẹ báyìí, orílẹ̀-èdè Nàìjíríà kúkú ti. Táyọ̀ Adélékè, àwọn ní 15 million naira yìí náà ti tó fún odidi ìlú kan láti ra ìbọn àti ọta, kí wọ́n sì ra ìbọn náà fún gbogbo àwọn youth láti kojú ìjà sí àwọn Fúlàní terrorist yìí. Ọláolúwa
àwọn ní ẹ jọ̀wọ́ ẹ jẹ́ ká bira wa léèrè ṣé ní ọ̀nà Oǹdó ọ̀rẹ́ yìí kò sí abúlé tàbí ìlú níbẹ̀ ni, ṣé kò sí ọlọ́pàá ní àwọn ìrònà ni, báwo ni ẹni tó ń da ẹran yóò máa jẹ́nìyàn gbé yóò sì máa káàkiri inú igbó Yorùbá. Ẹ jẹ́ ká fura o, àwọn èèyàn wa náà ti ń gbàbọ̀dè nílẹ̀ Yorùbá. Owó ti ba ọmọlúàbí ọ̀pọ̀lọpọ̀ jẹ́, gẹ́gẹ́ bí ohun tí àwọn èèyàn tí wọ́n fi ṣọwọ́ sí wa òun náà ni ẹ gbọ́ tí a mú wá fún yín yẹn. Kọ́bẹ̀ Èdùmàrè kó jọ̀ọ́ kó bá ní la àwọn tí ó wà nílé ìwòsàn, kó bá ní mú wọn lára dá àwọn tó wà ní àkàtà àwọn ajínigbé náà. Kọ́bẹ̀ Èdùmàrè kó bá ní jẹ́ kán rí ìtúsílẹ̀ gbà láyọ̀ àti àlàáfíà. Ẹ bá ní pín, ẹ bá ní share rẹ̀ kó lè káàkiri àgbáláyé. Ẹ̀yin tẹ́ ẹ bá ti subscribe sórí ìkànnì yìí, ẹ má gbàgbé bá ní subscribe kẹ́ ẹ sì tan notification bell ìyẹn agbọ́nrán mi létí kẹ́ ẹ lè máa láǹfààní láti máa rí wa wò, láti máa gbọ́ wa lóòrèkóòrè tá a bá ti mú tuntun wá fún yín lórí ìkànnì wa. Ẹ ṣé o, àdúpẹ́, àmọ̀rírì yín.